Kodoro Yorùbá tẹlifíṣàn. tó ṣe pé gbogbo Lárúbáwá wọn bù wọn lówó ni Nàìjíríà ń bù gbogbo Lárúbáwá lówó ni bima fihim Saudiya wà ń bẹ amúgbà tí ó yá nígbà yìí ṣégbà ayé kì í lọ lójú kan nínú ìlú tí Nàìjíríà náà ń béèrè ìrànlọ́wọ́ lọ́wọ́ ẹ̀ lónìí Saudi náà wà tí pírẹsidẹ̀ntì wa gan lọ bẹ́ẹ̀ àbí kí ló tán tàbí ọ̀tán ìgbà tó yí táwa náà èso lò sí tá à ń fi lọ béèrè nǹkan bẹ́ẹ̀ o ẹ mọ̀ pé igi mú ti jìnnà sí tá à ń bá wá ń pé ìlú kan bẹ tí ò níbi wọ́n ti ń wó sùpá tó wá jẹ́ pé yunifásitì kan ló ní ń bẹ wọ́n ti ní ẹni ó sọ̀rọ̀ yìí wọ́n èbí tó ti wọ̀ àwọn tí a ń sọ̀rọ̀ wọn èsè kínní wọ́n èbí wọn. ń gbẹ́nà lọ́hùn àsìkò Malik Abdul Aziz ọba Saudi tó bí àwọn tó wà lérí oyè yìí bàbá wọn òun ní jẹ́ Malik Abdul Aziz ọ̀rọ̀ tá à ń sọ yìí ọ̀rọ̀ 1948 ẹ bá ń yọ 1948 kó nu 2025 ẹ mà pọ̀rọ̀ 78 years inú pé Saudi ọkọ̀ ní ẹ́ńjìnì ààyè tí wọ́n ní bí yìí o afẹ́ máa wo oṣù bí ó ti máa yọ bí ó ti máa wọ bí tá a ti máa mójútó ní 1948 ni wọ́n ní. èyí tẹ̀yìn tẹ̀ ń kẹ́kọ̀ọ́ àbàbọ̀ tẹ̀ kàn yọjú ẹ̀yìn tẹ̀ ní nǹkan kan tẹ̀ ẹ̀rú tẹ̀ ti ra gan. ẹ̀ kàn dasọ̀ ní tẹ̀ kàn sọ ẹ̀ gílẹ̀ odidi kọ́ńtírì lẹ̀ ń sọ̀rọ̀ sí báwọn. ṣé ẹ̀rọ pa gbolé ni abẹ́ ẹ̀rọ pé kọ́nà tẹ̀ wá gbogbo ìyẹn wà. 1948 ní Saudi Arabia ló ti níbi awalu marisọdin Saudiyin 1948 níjọ́ náà lọ́hùn àfàgbà Muhammad Abdulrazak Hamza òun ló pe Malik Abdul Aziz pé tẹ̀ ń pa àwọn àfa Saudi àfa wẹ́rẹ́wẹ́rẹ́ lẹ pé wọ́n ni ẹ máa wọ́n jẹ́ ń pè láfa Saudi ni lẹ́yìn ẹ̀kọ́ ẹ̀sìn ẹ̀kọ́ ayé kílẹ̀ àti wọn tọ́lọ́hùn ni wọ́n yanjú ni Sheikh Muhammad Abdulrazak yìí Hamza òun ló pe Malik Abdul Aziz pé níbi ọ̀rọ̀ oṣù tá a mójútó bọ̀ látọgọ́rùn ọdún mẹ́rin lánàá Ìsìlámù yìí gbogbo ẹ́ńjìnì tí wọ́n bá fi wó sùn tí wọ́n máa wò tẹlifíṣkópù tí wọ́n máa wò báyìí ẹ ṣètò tí ó bá ta yé mu tá a ti máa wá oṣù láti sínú tá a máa wó oṣù láti máa wẹ̀ tá a máa wó oṣù ají ó pọba ó sọ bẹ́ẹ̀ fún ọba sì ni mo ti gbọ́ ọba dẹ̀ ṣe 1948 ẹ bá ń béèrè ọmọ 78 years olówó náà ti sọ̀rọ̀ yìí ìtọ́jú yóò tó ẹ̀yìn aróko ẹ bá sì lọ kókó náà kẹ́ tó jáde máa sọ ti ẹ bá sọ àkọ́kọ́ pé wọ́n ó ní marisọ́dù Saudi tí wọ́n ti máa wá oṣù tí ó jẹ́ odidi ètò tíjọba dálẹ̀ tó kúnná ó padà sí 1948 lẹ́yìn 1948 ń gbọ́ di 1957 ọdún mélòó síra wọn nù 48 sí 57 ọdún mélòó síra wọn nù bí ọdún mẹ́ta síra wọn wọ́n tún wá dá mi lẹ̀ wọ́n dá sí Madina wọ́n ń pè yín ní marisọ́dù Madina alẹ́ alami èyí wọ́n kọ́fà gbogbo ayé on nẹtíwọ́ọ̀kù gbogbo ayé oṣù ọ̀rọ̀ oṣù pa Saudi nìkan kí n wá ọkọ̀ nǹkan àti gbogbo ayé tí wọ́n mọ̀ pé ọyọ̀ ń bí báyìí ìjọba yìí ìjọba yìí tiwa náà yọ níjọba yìí láwọn tó kún náà jẹ́ bẹ́ẹ̀ ẹ̀yẹ 1957 ńgbọ̀ wá di 1975 Jamiu Malik Abdul Aziz ní Jeddah yunifásitì ni wọ́n wá di gbé ètò kalẹ̀ pé a nídìí àwọn tí wọ́n máa ṣe research nípa ọ̀rọ̀ bá àti wá oṣù ìjọba ṣe tán fẹ́ náwó sí i wọ́n wá dá apartment kalẹ̀ pé adá apartment yìí kalẹ̀ kí wọ́n máa ṣe research ọ̀rọ̀ bí wọ́n ti ń wóṣù kí wọ́n máa kọ̀wé àti kíkọ àti kíkà àti kí wọ́n máa rẹ́ńjìnì àwọn ọmọ náwó sí 1975. ẹnìkan wá ní wọn ní ju yunifásitì kan lọ níbo síbo Maliku Sùúrù tó yẹ kó ń ló dé gbẹ̀yìn Malik Abdul Aziz gan ní sísẹ́ yẹn bọ̀tẹ́ tẹ́lẹ̀ tíjọba bẹ̀rẹ̀ sí náwó sí nígbà wá di 1995 wọ́n tún wá dá mi lẹ̀ sí Mẹ́kà wọ́n ń pè yẹn ní marisọ́dún nígbà irú ní irú ẹnjìnì tí wọ́n kó jẹ́ra èyí tó jùlọ wọn kó wá bẹ̀ èyí tó jùlọ wọn kó wá bẹ̀ wọn kó wá síbẹ̀ tí Malik Sùúrù tẹ́ wá ń sọ tẹ́yìn wá ń sọ pé Malik Sùúrù nìkan lọ́wọ́ ni mo fi lára oko ní èyí ń gan 1984 lọ bẹ̀rẹ̀ wọ́n ti bẹ̀rẹ̀ kan láti 1948 àwọn kan ti ní tiwọn ní 1957 àwọn kan ní tiwọn 1975 àwọn kan ní tiwọn 1995
tẹ́lẹ̀ yìí wá bẹ̀rẹ̀ 1980 tẹ́lẹ̀ kó sùúrù kan 1984 lọ bẹ̀rẹ̀ ṣé wá ní gbọ́ 2003 ṣé àmọ́ pé yẹn súnmọ́ wa ní tòsí ń bí ìyẹn jẹ́ bí 22 years ago abẹ́kọ̀ wọ́n ẹsẹ̀ wá dá ibi tí wọ́n ti máa wá oṣù kalẹ̀ sí aago tẹ́ ẹ bá dé Maka aago tẹ́ ẹ máa wò lọ́kàkàn yẹn tó tóbi yẹn òṣùpá ni wọ́n fi ń wá o 2003 wọ́n ṣe yìí o sẹ́ẹ̀rì ìjà ọkọ̀ náà láwọn tí mo pè 1948 yẹn Maka ni gangan ni wọ́n dálẹ̀ sí ibì kan tí wọ́n ń pè ní Jabalu àbí Kubais èyí tí wọ́n kọ́kọ́ ṣe gbàrà lákọ̀ọ́kọ́ Jabalu àbí Kubais ní Maka ni wọ́n dálẹ̀ sí èkejì tí wọ́n dálẹ̀ sí Maka ní kíní burújú ńlá tẹ̀ ń wò tí wọ́n fago sí ẹ́ńjìnì tó wà ń bẹ ìsáwàdà sẹ́yìn kan lóògùn yẹn kan mọ̀ gírí síbẹ̀ wọ́n ń dára bí ilé yín ni kò rí báwọn 2003 wọ́n abẹ́rẹ́ eléyìí o 2003 ẹ dákun iṣẹ́ tẹ̀yẹ ti bẹ̀rẹ̀ láti 1948 tí ọ̀ wá jáwọ́ ń bẹ̀ tó tún wá jẹ́ nùlú tó lówó jù lágbàáyé tó wá ná gbogbo owó sí pé ọ̀rọ̀ ẹ̀sìn ọ jòkó sábúlé ọ wà ní búkà ọ wá ń sọ wọ́nàwọ́nà ẹ wá ń sọ̀rọ̀ sí odidi kọ́ńtírì torí owó ṣe nǹkan tọ́lẹ́lẹ́kọ̀ọ́ ṣe nǹkan ṣe ẹ wá rí burújù tó wà ní Maka yẹn tí mo ní wọ́n pilẹ̀ rẹ̀ 2023 yẹn tá a gó wà lókè rẹ̀ òun ni the best gbogbo ayé méje ló wà láyé torí bẹ́ẹ̀ méje péré ló wà láyé torí bẹ́ẹ̀ méje péré ni òun ni wọ́n wá fún ní the best jù tó dáa jù òun ni wọ́n fún ibẹ̀ wọ́n ti lọ wọ́sọ Saudi o méje irú ẹ̀ péré ló wà láyé méje péré gbogbo ayé òun ni wọ́n wá pè ní number 1 láàrin méjèèjì òun ṣé bẹ́ẹ̀ yóò lówó ní ọ̀rá nǹkan mi dáhùn ìbò abẹ́rùn owó de bẹ́ẹ̀ bá ní wàá ta tìlú yín owó rẹ̀ yọ̀tà àwọn èèyàn sì ń ṣe kínní yìí wọ́n ń ṣe é tà ní aago tí mo dè mọ́wọ́ yìí nísìnyí bẹ́ẹ̀ nìkan bá ní tọwọ́ mi yóò wò òun fẹ́ kún ó ṣe kan fún un tí wọ́n ní ṣerú ẹ̀fẹ́ lómi ìmọ̀láyé owó ni ó ṣe kínní Saudi ti ra gbogbo nǹkan pẹ̀lú owó wọ́n tún wá káwọn ẹlẹ́kọ̀ọ́ síbẹ̀ ọmọ wọn tún wá ń kọ́ 2023 wọ́n ṣe jẹ́ mákàtẹ́ ń wò ní tí wọ́n ti bẹ̀rẹ̀ láti 1940 tí wọ́n wá jáwọ́ ń bẹ̀ dòní sáwọn ni ọ sọ̀rọ̀ tẹ́ pé wọn àmọ́ tí wọ́n ń sọ àwọn tí wọ́n ń já wọn yìí nísìn wọn ò kọjá woman palọ̀ ìyọba kọ́lé tó tóbi yìí yóò kọ́ ẹlòmíì ò ní rédíò ńlẹ̀ lẹ́yìn ansẹ̀tì ẹ̀ tí ń yọjú wo ti ń sọ ansẹ̀tì tí ń yọjú wo ti ń sọ kò ní ju bẹ́ẹ̀ náà lọ gbogbo wàhálà tí ń ṣe yìí eri android ní tí o ẹ dákun ẹ má fi nǹkan tí ẹ bá sáwàdà Ọlọ́run ní bá Saudi Arabia jẹ ẹ̀yin tẹ̀ ń parọ́ mọ́ wọn ẹ lọ jáwọ́ lónìí tá a ń sọ̀rọ̀ yìí kọ̀ wá fẹ́ sí state kan Saudi Arabia níbi tọ́lọ̀ ń kẹ́ wọn dé tí wọ́n wá níbi wọ́n ti ń wá oṣù níbẹ̀ tọ́dẹ̀ bá standard ayé mu bẹ́ẹ̀ dé Maka ẹ bá tí Maka gan la kọ́kọ́ ta ni wọ́n install ẹ̀ sí Jabalu àbí Kubais 1948 ó ti wá kún Riyadi ó kún Tumeir ó kún Sudair àwọn ìlú wọn ni ń dákọ̀ ń bẹ ní Riyadi ń bẹ ní ayé ń bẹ káàkiri bẹ́ẹ̀ káàtó wá sọ pọ́lọ̀ kámẹ́rà tó jáàmù gbogbo ìlú kò síbi kankan Saudi Arabia àti kámẹ́rà ọmọ nítorí ọ̀kan ní mọ̀ ni ò ní mọ̀ ni sẹ́rù lóhùn ní ọ̀ sọ pé òun lóṣù lẹ́ẹ̀ma tako láwọn tó bẹ̀rù Ọlọ́run tí wọ́n ń ṣiṣẹ́ pẹ̀lú fatiwa àwọn afa tí a bá wá rọ́ọ̀sù yẹn tán àwọn tó bá wá rí wọ́n láwọn ọ̀gá tí ó chẹ́kì wọn tí a bá wá ṣe yóò tán wọ́n wàá kó lọ mákàmà ilé ẹjọ́ wà ní wọ́n ṣètò tí wọ́n ṣe ìṣẹ̀rí ilé ẹjọ́ yóò ṣe wá lọ́wọ́jú mufti yóò ṣe wá sáyìn yóò ṣe wá lọ́wọ́jú olórí ìlú wa confirm yóò sáyìn kí wọ́n tó gbé jáde àwàdà lè pé ní bí tí wọ́n yẹ sáwàdà náà tí Sokoto náà yẹ sáwàdà bá Sokoto wọ́n yẹ sùn bá àti ẹ̀rí nǹkan kan gbọ́ táwọn lé ọba lọ́rí bí gbogbo àwọn afọ́tì lọ pé síbẹ̀ látẹ̀yìn alásàrì tí wọ́n wá dáhùn yẹn síta tí wọ́n mọ̀ sí kínní yọ́n mọ̀ wọ́ oṣù èyí wá jòkó síbi kan tẹ́ jòkó ẹ̀ wá ń sọ gbọ́n tẹ́ ń sọ ẹ bẹ̀rù Ọlọ́run gbogbo wa náà ká sí rí ẹni bá rí tó gbààwẹ̀ pẹ̀lú ìbámu olórí rẹ̀ dáadáa lọ́wọ́ sí àwọn tí wọn ò rí lu wọn tí wọn ò gbààwẹ̀ rí dáadáa wọn wà ntolórí bá ti wí láṣẹ kínní Allahumma hadina fi man hadayt wa afina fi man afayt
وتولنا فيمن توليت وبارك لنا فيما أعطيت وقنا واصرف عنا برحمتك شر ما قضيت فإنك تقضي بالحق ولا يقضى عليك لين تابا رمضان يسيري دواو اللهم لا تضع من هذا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا حاجة من حوائجنا ولا آخرة إلا قضيتها ويسرتها يا رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ويا فوز المستغفرين ويا سعادة التائبين والحمد لله Kuduruyoba Television.